kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé wípé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀. láti àjọ mopke fún àwọn àgbà wa. èmi akọ́ṣẹ́mọṣẹ́ apò ògùn yín náà ni GB Bọ́láwọn Fábíyì. mo fẹ́ fi àsìkò yìí ṣàlàyé fún wa wípé a gbé ètò yìí kalẹ̀ láti ran àwọn olùgbọ́ wa lọ́wọ́ pàápàá àwọn àgbà wa lọ́nà tí yóò ṣe àǹfààní fún èrò wọn, èròǹgbà wọn, ìṣe wọn àti ìgbé ayé wọn tí yóò mú ìlera wọn múnádóko títí di ọjọ́ alẹ́ wọn. àwọn ọ̀rọ̀ wa yìí wúlò fún àwọn ọmọ, alábàágbé, ẹbí, ojúlùmọ̀ àwọn àgbàlagbà àti àwọn àgbàlagbà gan-an fúnra wọn. ẹ káàbọ̀ sórí ètò yìí. lórí ètò yín ètò wa bọ́jọ́ tí ń dalẹ̀ náà ni a ṣì wà. ìdókòwò kásọ̀láyọ̀ òun ni a ó máa gbéyẹ̀wò lénìí. ó sì pín sí ọ̀nà méjì, nípa ti ara àti nípa ti ọpọlọ. ọ̀rọ̀ tòní yóò dálé lórí ìdókòwò kásọ̀láyọ̀ nípa ti ara. ìdókòwò kásọ̀láyọ̀ nípa ti ara yìí kì í ṣe eléyìí tí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tó gbé kalẹ̀ o rárá, ṣùgbọ́n èyí tí ó ní í ṣe pẹ̀lú bíi ti káràkátà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tàbí ohunkóhun tí àwọn àgbà wa lè ráwọ́lé láti lè ṣe àǹfààní owó lọ́wọ́ fún wọn. ẹnìkan ní wípé olókan ìlera wọn pẹ̀lú àìlówó lọ́wọ́. ẹ̀yin olùgbọ́ wa, àìlówó lọ́wọ́ bàbá ìjáyà ní o, fún ọ̀pọ̀ àwọn ènìyàn lélẹ̀ rí fún wọn. ìjáyà yìí a ti rí wípé ó ń ṣe okùnfà ìrònú, àìní ìfọ̀kànbalẹ̀, ebi, ìbẹ̀rùbojo lóríṣiríṣi tí ó so mọ́ ọ̀pọ̀lọpọ̀ àìlera tí à ń rí láàrin àwọn àgbàlagbà wa. ẹ má ṣe gbàgbé wípé ká ò sì dọ́gba kẹ́, kì í ṣe gbogbo àwọn àgbàlagbà wa ló ní àjẹṣẹ́kù. a ò fi yọ̀ wọ́n o, ṣùgbọ́n ẹni bá ló mọ̀, ẹni kan ló bà. àwọn kan á dédé sọ̀rọ̀ wípé kí ni àwọn àgbàlagbà wa yìí wá gan. ṣẹ́mi ni mo ní wípé kí wọ́n fi àárọ̀ wọn ṣeré ni. ẹni ò débi ẹrù ló ń pèrè lọ́kùnrin o. a ò ní fi ọ̀rọ̀ ẹnu kó bá ara wa. kì í ṣe gbogbo àgbàlagbà tí owó tàbí nǹkan ìní fún lílò ó kù díẹ̀ káàtó fún ni ó fi ọmọdé rẹ̀ ṣeré. rárá, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ láyé yìí. a gbọ́dọ̀ máa fi àánú wo àwọn àgbàlagbà wa ni. ohun tójú ti rí ẹnu àwọn àgbàlagbà wa ò lè sọ o. ẹ gbọ́ ná, àwọn ọ̀nà wo ni àwọn àgbà wa fi ń ní owó lọ́wọ́? àbí ó yẹ ká jíròrò lórí ẹ̀, torí ó máa ń sábà ní ọ̀pọ̀ àwọn àgbàlagbà lára láti máa béèrè nǹkan lọ́wọ́ àwọn ọmọ wọn tàbí àwọn ojúlùmọ̀ wọn. bẹ́ẹ̀ ni, kò ń ṣe nǹkan yìí lójú wọn. mo ti ń sọ lọ́pọ̀ nínú wọn ni kò kì í fẹ́ sọ̀rọ̀, wọn kì í fẹ́ mẹ́nu bà á, wọ́n wá sọ di ìrònú tàbí ìpayà. ìkíní, àwọn àgbà wa kan ń ṣiṣẹ́ owó. mo ní àwọn àgbàlagbà kan tí ó sì ń rán aṣọ, kò jágere mọ́ bí ìtàtẹ̀yìnwá o, nítorí ogun ẹ̀yìn dídùn, ẹsẹ̀ ríro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n tí ẹ bá ní kí wọ́n má ṣiṣẹ́ mọ́, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ fi ojú inú wò, ìpèsè wo ni a ní sílẹ̀ fún wọn, kí ni wọ́n á jẹ. àwọn kan ní wípé ṣe bí wọ́n ní ọmọ, yẹ kí àwọn ọmọ wọn kí ó tọ́jú wọn. òótọ́ ni, ṣùgbọ́n ìka náà ò mà dọ́gba. àti wípé kì í ṣe gbogbo àwọn ọmọ àwọn àgbà wa ni ó ní ìṣítí àti òye nǹkan tí à ń sọ yìí. eléyìí wà lára ìdí tí a ṣe gbé ètò yìí kalẹ̀, kí eku lè gbọ́ kí ó lè sọ fún toko o. àwọn àgbà wa nílò owó lọ́wọ́. bẹ́ẹ̀ ni, wọ́n nílò owó lọ́wọ́. wọ́n á ní bàbá ti fẹ́ẹ̀ pé 70 ọdún, wọ́n sì ń ṣe kòókòó jọ̀rọ̀jọ̀. ẹ ṣe, ǹjẹ́ iṣẹ́ wo ni ẹ ní sílẹ̀ tí ẹ gbé fún bàbá? ẹ pè ní tó ń yọ látàrí akitiyan wọn. ṣé ẹ mọ̀ wípé níbi tó ń dé ni, nínú ẹ̀ náà ni wọ́n á tún fi ra nǹkan ránṣẹ́ sí àwọn ọmọ wọn o. àwọn àgbà wa ń gbìyànjú o. ẹ̀yin olùgbọ́ wa, iṣẹ́ ìríjú gbogbo ènìyàn ní láti ṣe ìtọ́jú àwọn àgbàlagbà wọn. bí ẹ bá rí àgbàlagbà tí ó sì ń ṣe ọrọ̀ ajé, ẹ má ná ọjà wọn lánàá pọ̀ ju o, ṣe ni kí ẹ tún fún wọn lówó sí i. ṣé ẹ ń gbọ́ mi o? léyìí kì í ṣe àpà. ẹni tí ó bá ṣàánú òun náà rí àánú gbà. ọ̀rọ̀ yìí ó kọni lóminú gan-an. ó ń fẹ́ ìrònú àti àyípadà nínú èrò wa àti ìṣe wa. a ti mọ àgbàlagbà kan rí tẹ́ pé nígbà tí okun sì wà dáadáa, àwọn ló ń ṣe léyìí, àwọn ló ń pè ránṣẹ́, àwọn ló ń ṣe báyìí báyìí. àwọn míì oníṣẹ́ ọwọ́ ni wọ́n, àwọn míì á ṣe bíríkìlà, àwọn míì á ṣe ti bí wọ́n ṣe tọ̀hún. tẹ́ ẹ bá rírú àgbà bẹ́ẹ̀ tágbà ti dé sí lára tí ò ní àǹfààní láti ṣerú nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ mọ́ láti mú owó wá, ó yẹ ká máa ṣe kí n ká máa ràn wọ́n lọ́wọ́ ni. torí a mọ̀ wọ́n gbà tó ń ṣiṣẹ́, a gbọ́dọ̀ fi ràn wọ́n lọ́wọ́ ni. bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká dá tọ́mì díẹ̀. lórí ètò wa, ètò yín bọ́jọ́ tí ń dalẹ̀ náà ni a ṣì wà. láti àjọ mopke fún àwọn àgbà wa.
ọ̀nà tí àwọn àgbà wa kan fi ń ní owó lọ́wọ́ ni látàrí àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀ sẹ́yìn. Àwọn kan ti fẹ̀yìntì kúrò nínú iṣẹ́ aládàáni wọn, tẹ́wọ́kọ́bọ̀ tó ń yọ ni wọ́n fi ń ṣe ara gírí. Àwọn kan sì ti fẹ̀yìntì kúrò nínú iṣẹ́ ìjọba, irú àwọn yìí sì pọ̀. Owó àdájọ wọn ti oṣooṣù pension ni ọ̀pọ̀ nínú wọn fi ń gbé ara dúró, ó ní wọ́n gbé ọkàn lé àbí kí ni kí wọ́n á ṣe. Kódà lára àwọn màmá kan tí ó wà ní ìpàdé tí a ṣe nílùú Ọ̀yọ́, Ọ̀yọ́ ilé, gbogbo Ọ̀yọ́ tí ó bá wà ní orí ètò yìí sóòǹsó ọ̀ ní o, mo kí yín o. Ní màmá wá pé orúkọ pension, orúkọ tí wọ́n pè ní owó máàkù sí ńlọ́rùn. Ẹ̀rín ò ṣe é rín, ṣe ni mo yá kó jẹ. Ká máa sọ̀rọ̀ wa lọ, irú àwọn àgbà báyìí bí kò bá sí owó oṣooṣù yìí, àfàìmọ̀ kí gbẹgẹdẹ ó má gbiná o. Ìdí tí a ṣe ń mẹ́nu bà àwọn ọ̀rọ̀ tí ó tọmọ́ ètò ìṣúná yìí nìyẹn gangan. Ẹ̀yin àgbà wa tí ọgbọ́n bá sì ṣe é dá sí, àfi kí a ṣe ara gírí o, kí a fi kún ìrìn ẹsẹ̀ wa lọ́nà ọ̀rọ̀ owó yìí, lọ́nà tí ò fi ní kó bá ìlera wa. Ṣé bàbá tí ó gba owó oṣooṣù yìí, pension yìí, tí ó débi tí ó ti fẹ́ ra oògùn, ìyẹn oògùn tí wọ́n kọ fún nílé ìwòsàn o, tí ó ń lò déédéé, tí ó bú sígbe, tá a wá ní bàbá kí ló ṣẹlẹ̀, tí bàbá ní wípé ó tojú sú mi ni, bàbá kí ló dé, bàbá ní wípé owó tí àwọn kó dání bákan méjì ni, táwọn bá ra oògùn àwọn ọmọ ò ní oúnjẹ jẹ nílé, táwọn bá dẹ̀ ní káwọn máa ra oògùn káwọn kó fún ọmọ kó ra oúnjẹ sílé, ikú ti fẹ́ yá nìyẹn, torí táwọn bá lóògùn yìí nǹkan á ṣẹlẹ̀. Ǹjẹ́ ọ̀rọ̀ yóò pèsè jẹ̀bi? Ẹ̀yin náà ẹ wò ó. Tàbí oníwo ni ká kọ sí ọ̀gbẹ́ni Kìtìgbì tí kò yọjú sí màmá rẹ̀, kó tiẹ̀ pè wọ́n rárá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Àwa pe Kìtìgbì, kí ló dé tí ò pe màmá ẹ̀, kí ló dé tí ò yọjú sí wọn? Tó nítorí owó pọ̀ lọ́wọ́ wọn ni lòun ò ṣe pè wọ́n, lòun ò ṣe yọjú sí wọn. Oníwo ni ká kọ sí ẹ, kí ni kírù ìyá bẹ́ẹ̀ ṣe? Ẹ̀yin olùgbọ́ wa, ìyá kì í ṣomi ọbẹ̀ o, ìyà ò dáa pàápàá fún àwọn àgbàlagbà wa, kò dáa rárá. Ẹ̀yin àgbà wa, Áfíríkà wà nǹkan ṣe sí o. Ẹnìkan wá dé, ó ní àwọn àgbà wa tí wọ́n wá kiri tí wọ́n tiẹ̀ sí mi. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kí wọ́n máa tọrọ oúnjẹ ni àbí irú àlọ́wọ̀ ni mo fẹ́ pa fún irú ẹni báyìí. Kódà ó sọ sí mi lẹ́nu gan, ó buyọ̀ sí. Ìdí tí a ṣe gbé ètò yìí kalẹ̀ nìyí. A gbé kalẹ̀ láti jẹ́ kí a jọ rò kájọ wo ọ̀nà tí a lè gbé gbà. Àfi kí a bẹ̀rẹ̀ sí ní ro ohun tí a lè ṣe sí ọ̀rọ̀ ètò ìṣúná wa yìí o, nítorí ó ṣe kókó gan. Ọ̀rọ̀ gbígbà àgbà ti dé, awájókòó tẹ́tẹ́rẹ́tẹ́ yẹn ò bọ́ sí mọ́ o. Ayé ń yí, àfi ká tọ̀. Àfi ká tọ̀ o. A ti tá látẹ̀yìnwá, àfi ká dẹ̀ ṣe máa tọ̀ lọ báyìí. A lè máa jókòó ká máa wò báyìí o. Àwa kan tí a ní iṣẹ́ aládàáni, a gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ sí ní ro bí a ṣe máa fi iṣẹ́ yìí lẹ̀ fún àwọn tí yóò dìmú ṣinṣin, lọ́nà tí yóò mú ìlọsíwájú bá a, kí a sì lè máa bá rí nǹkan gbà láti bẹ̀. Àti wípé kí iṣẹ́ òògùn wa kò ní dá kó bàjẹ́ mọ́ wa lójú o. Eléyìí ni àwọn olóyìnbó ń pè ní succession planning. We need to think about it. Lóde òní kò sí nǹkan tó burú nínú kí àgbàlagbà lọ kọ́ nǹkan tuntun, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ o. Irú iṣẹ́ bí kò tiẹ̀ ṣe èyí tó máa mú owó lọ́pọ̀ yanturu wá, ṣùgbọ́n èyí tó máa mú ní dúdú dání, ayọ̀ àti àǹfààní láti bá àwọn ènìyàn ṣe, láti lè sọ̀rọ̀, àǹfààní tí yóò ran ọmọlàkejì lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kí ìdáwà má bàa dá ìlera wa légbodò. Oríire ò yọ àgbàlagbà sílẹ̀ o, ìyàtọ̀ kan wà níbẹ̀ ni. Lọ́rọ̀ wo ni ẹ bèèrè lọ́wọ́ mi? Oríire sí àgbàlagbà ó yàtọ̀ sí ìtumọ̀ oríire sí àwọn mìíràn tó ń bọ̀ lẹ́yìn wa, tó rántí lóríṣiríṣi. Àgbà tí ó bá nílò láti kọ́ iṣẹ́ ọwọ́ kí ó tètè tẹra mọ́, kí a má bàa fi ìtìjú kó ìkókúkó. Àwọn lédè Gẹ̀ẹ́sì á pè ní career changes, ó máa ń ṣẹlẹ̀. Àgbà tí ó bá sì láya tàbí tó bá lọ́kọ, kí ó tì wọ́n mú ṣinṣin. Mo fẹ́ fẹ́yàwó kékeré, ní ọ̀pọ̀ ìgbà eléyìí máa ń lẹ́yìn o. Ẹni rọra pé rà ní orí fún ẹ o, ẹ̀yin àgbà, ó ṣe bí òwe o. Mo rọ̀ yín ni o, kí a jẹ́ kí ìfaradà wa kí ó múnádóko, ká ń bọ̀sibọ̀sí lẹ́yìn ọdún mélòó gan-an. Eléyìí wà fún ìrònú ni o. A ò rọ́jọ́ mú solókùn o. Mo lérò pé ti rí nǹkan kan dì mú. Olúwa ràn án lọ́wọ́, á fi òye kún àwọn ọ̀rọ̀ tí a sọ yìí ní ọkàn wa. Ire o. Fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí, yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopcare educational series wa ni o. Àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa.
mo bẹ̀rù àgbà. mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.